Koiki Media bring the one closer to your doorstep. Right now, at the rally by. But ó ṣe wá láàánú pé àwọn DSS, Nigeria Police, Nigeria Army, wọ́n kóra wọn jọ sí sókà. Wọ́n dẹ̀ ti wọ náà àdúgbò káàkiri. Nídìí wọn jẹ́ kí àwọn ènìyàn wọn kọ́ ráyè wọlé wá. Gbogbo àwọn ènìyàn tó ń bọ̀ ọ̀ jẹ́ kọ́ ráyè wọlé wá. Wọ́n ń ṣe stop and search. Ṣé rí pé ọ̀rọ̀ Nàìjíríà yìí ó nídìí àmójútó. Ó nídìí àmójútó. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú. Ẹ dìde. Ẹ jẹ́ kí wọ́n ṣe. Ó ṣe wá láàánú pé jẹ́ kí àwọn tí wọ́n bọ̀ ní rally kàn wá sí rally. Àwọn DSS wọ́n ti kún sókà. Nigeria Police wọ́n wà ní sókà. Gbogbo àwọn èèyàn tó ń lọ àti èèyàn tó ń bọ̀ ní rally àti èèyàn tó wá sí rally gbogbo ọ̀nà search. Jẹ́ kó ráyè wọlé. Ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ fẹ́ kú sínú oko ìyà ni? Ṣé inú oko ìyà ilẹ̀ fẹ́ kú sí ni? Àní kẹ́ jáde kẹ́ gbára yín kúrò nínú oko ẹrú. Gbogbo yín dẹ̀ jókòó sórí mídíà. Mo fẹ́ Odùduwà tọkàntọkàn. Odùduwà ní kíní kan ẹlẹ́nu ni wá. Ẹlẹ́nu ni wá o. Bọ́ ìlérí Olúwa ló máa ṣe, àwọn alálẹ̀ á fún wa ṣe. Ẹ káàárọ̀ gbogbo àwa ọmọ Odùduwà nílé lóko. A kú àṣẹ ọdún yìí o. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ o. Ẹ jọ kí ló gbé wa jáde síta náà? Ta ló lè sọ rí sí ti gbogbo àfi jáde síta? Màá fẹ́ jẹ́ kí èèyàn kọ́kọ́ bá a sọ̀rọ̀ ní ráńpẹ́ ohun tí ó gbé wa jáde. Ohun tí ó gbé wa jáde, nǹkan tí a wá ṣe níbí báyìí lénìí. Lórí kí ni? Okay. Okay. So, fellow lovers of peace and progress gathered here today, gentlemen of the press. Good morning, everybody. Good morning. My name is Otumba Igboho, the global coordinator of Oodua Action Movement, a group working with other Yoruba self-determination groups to restore peace, progress, and development to the southwest region. Today marks 60 years since Nigeria's independence. While 60 years is a very significant milestone in the life of any nation, today calls for sober reflection, especially by the Yoruba people of southwest Nigeria, due to gross underdevelopment of the southwest region, naked display of nepotism in employment, treatment, and appointments to federal offices and institutions, wanting kidnapping and killing, raping of women and girls by Islamic fundamentalists, and herdsmen invasion of our land, among other untoward treatment of our people. After critical reflection of the unfortunate situations aforementioned, the Yoruba of Southwest have reconsidered our continuous existence in Nigeria, a product of the 1914 amalgamation, which expired in 2014, as it was designed to last 100 years. Consequently, we have determined that our region needs total transformation in the form of power devolution. The Oodua Action Movement, in association with other Yoruba groups, following due consultations at home and abroad, have begun
the formal process to actualize autonomy for our region, the southwest of Nigeria. This will allow us to self-determine our future henceforth in a peaceful win-win situation with the government of Nigeria and the other regions. I refer to the provision of the United Nations General Assembly Resolution 1514 of 1960, which states that all peoples have the right to self-determination. By the virtue of that right, they may freely determine their political status and freely pursue their economic, social, and cultural development. Specifically, Article 1, Section 2 of the United Nations Charter recognizes self-determination as an essentiality for world peace and provides for the development of friendly relations among nations based on respect for the principle of equal rights and self-determination of the people. Fellow peace lovers, 2 days ago, September 28, our solicitors delivered our letter to this effect to President Muhammadu Buhari, in which we asked Mr. President to immediately start the process towards actualization of autonomy for the Southwest region. A copy of the letter was delivered to the Senate President and Speaker of the House of Representatives, as well as governors and speakers of House of Assembly of the 6 Yoruba states, Kogi, Kwara, and Edo states. The letter was published on page 30 of the Nation newspaper yesterday. The African Charter on Human and People's Rights, adopted by the Organization of African Unity, OAU, now African Union, in 1981, to which Nigeria is a signatory, specifically refers to self-determination as a political, economic, and social right. The entrenchment of this right is to ensure that each constituent nationalities of a society that desire to have autonomy from the others does so without hindrance or any threat to peace. So therefore, it is in the spirit of this that we formally made a demand to the government of President Buhari to honor Nigeria's commitment to that charter. The world is watching. Again, the world is watching. We believe President Buhari will use his good offices to set the process in motion without any delay. We shall do our part to make it a win-win situation for Nigeria and the autonomous Southwest region. In the build-up to today, there have been rumors of impending violence in Ibadan, especially as we planned on getting together as a people to demand our rights to live with dignity, to live without constant fears of kidnapping or invasion or death in the hands of world-condemned extremists. I want to assure the people of Nigeria and the entire world that we are peace-loving people. We are only demanding our God-given rights, and we shall do so without malice or violence towards the government of Nigeria and its agencies and people of other ethnic groups living peacefully in Yoruba land. However, our determination is firm. We are fully determined. We shall use all civil and peaceful means within international laws and norms to actualize an autonomy for Yoruba land. History is full with other nations which have achieved similar status without bloodshed. A recent example is Catalonia, an autonomous region of Spain. I repeat, we are determined to work with the government of Nigeria to actualize autonomy for Yoruba land without bloodshed.
I repeat, without bloodshed. In conclusion, I call on Yoruba people all over the world to exercise patience and continue to remain peaceful as we go through the important process that will ultimately lead to progress and meaningful development for our land. I advise our people not to give in to fear or rumors that our mission was to divide Nigeria or to cause chaos in the land. On the contrary, we are the true lovers of peace and progress here today. Yes. Our mission is to ensure rapid development and progress for the people. What is the use of an entity without progress and peace for the people? Fellow lovers of peace and progress here today, I salute your passion and determination. We have made our demands. The world has heard us. Even though the government of Nigeria has blocked all routes to this venue with their security agencies, but we have made our demand known to the world. I salute your passion and determination. Similar rallies have been held in major cities all over the world today, including London, Paris, New York, Chicago, and Toronto. I encourage you to continue to be peaceful. Again, continue to be peaceful. We are not enemies of Nigeria. We want progress for all the peoples of the entity. All we aspire and demand is an entity built on strong democratic values and institutions, with supremacy of the rule of law, social and economic justice for all. An autonomous land where every citizen is valued and can live a productive life to realize their full potentials, irrespective of creed, race, ethnicity, or sexual orientation. So we ask, and so we shall achieve. Thank you all for listening. ẹ ṣé gan. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá lè mí. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Nílé lóko lẹ́yìn odi, especially àwọn tá a jọ rójú ara wa yìí. Ṣùgbọ́n ṣe mí láàánú fún gbogbo ọmọ Yorùbá yìí pé a lè dúró lórí ọ̀rọ̀ tá a bá sọ. Sóko ẹrú la wà ní. Sóko ẹrú la wà ní. Àwọn fẹ́ ṣe peaceful rally láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà. Kì í ṣe pé àsopá fẹ́ jà, àsopá fẹ́ dàlúrú, àsopá fẹ́ gbàjọba, àsopá fẹ́ dìtẹ̀ gbàjọba náà. Àlà fẹ́ béèrè ẹ̀tọ́ wa. Wọ́n wá lọ kó ọlọ́pàá bíi mílíọ̀nù. Wọ́n kó sójà, wọ́n kó gbogbo ẹ̀, wọ́n kẹ́ SSS sí gbogbo ọ̀nà ẹlẹ́mi. Kí ló dé? Sẹ́mi nìkan lọ́mọ Nàìjíríà ni, sẹ́mi nìkan lọ́mọ Yorùbá ni. Gbogbo àwọn táwa jẹ́ Yorùbá àwa sá lọ. Àwọn tájọ sàdéhùn lẹ́nìí gbogbo wa sá. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ wá lọ fi wá gbowó. Ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wa ẹ lọ fi wá gbowó. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ ronú Yorùbá. Àṣìlọ́pọ̀ ẹrú náà a ní ká jáde gbogbo yín wá sá pamọ́ ẹnìkan kan wà lè jáde mọ́ ẹ wá sá lọ. Ṣùgbọ́n àwa púrúfù pé ọmọ ọkọ là wa. Ọmọ ọkọ là wa bẹ́ẹ̀ ni. Àṣọpọ̀ abẹ́ dàlúrú. Àṣọpọ̀ abẹ́ dìtẹ̀gbàjọba náà. Àṣọpọ̀ abẹ́ pààyàn. Àlà abẹ́ jáde abẹ́ ṣe ìwọ́de fẹ́rẹ́fẹ́ láti béèrè ẹ̀tọ́ wa lónìí tá a sọ pé òní ní ilẹ̀ Nàìjíríà pé 60 years. Kí ni àṣeyọrí wa? Gbogbo àwọn Yorùbá wa sá lọ, àwa sá pamọ́, gbogbo àwọn bàbá wa ń gbé ẹ má jáde o, ẹ má jẹ́ wọ́n pa yín o, ẹ má jẹ́ wọ́n gbé o. Ẹ̀yin bàbá yẹn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ṣéjà là ń jà mí báyìí. Gbogbo ẹ̀yin bàbá Yorùbá tẹ́ sá pamọ́ àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn ìyá wa tẹ́ sá pamọ́ ẹ̀yin nu Ọlọ́run. Ilẹ̀ Yorùbá dẹ̀ bí gbogbo yín. Àṣẹ. Àwọn yóò bí. Àwọn alálẹ̀ Yorùbá, gbogbo ọmọ Yorùbá ti ń dalẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá bí. Gbogbo ọmọ Yorùbá tẹ́ fi wá gbowó tẹ́ dà wá lẹ́dí. Gbogbo ọmọ Yorùbá tẹ́ dà wá ilẹ̀ Yorùbá bí. Orí ọmọ Yorùbá tájọ sàdéhùn mákìdá pé báyìí láti ṣe lẹ́dí tẹ́ sálọ ilẹ̀ Yorùbá bí. Gbogbo ọmọ Yorùbá tẹ́ fẹ́ ká ṣàṣeyọrí lọ́rọ̀ Yorùbá ilẹ̀ Yorùbá bí. Gbogbo ọmọ Yorùbá tẹ́ fẹ́ ká kó olóko ẹrú ilẹ̀ Yorùbá bí. Ṣé máa rí nìyẹn? Àwa ṣe wọn ta lè ṣe. Bẹ́ẹ̀ni. A gbọ́dọ̀ ṣe jù báyìí lọ. Tẹ́ bá lọ yá àwa rẹ́dì. Ṣùgbọ́n a prove pé yes ọmọ Yorùbá ni wa. Lẹ́ni
gbogbo bí wọ́n ṣe kọ́lọ́pàá tó kó sọ́jà tó kó gbẹ̀ sí gbogbo olùdé wa sáà jáde náà ni àjáde àsọ ara wa pé ọmọ Yorùbá ni wa ẹ̀tọ́ wa là ń bèrè náà àsọpọ̀ àfẹ́ pààyàn àsọpọ̀ àfẹ́ dàlú àsọpọ̀ àfẹ́ yìnbọn àsọpọ̀ àfẹ́ gbàjọba náà àdìkà béèrè ẹ̀tọ́ wa ìyà tí ń jẹ Yorùbá ti pọ̀ jù àwọn kidnapper tó ń jí ogun àwọn ebi lẹ́yìn tó bẹ̀ ta lọ́wọ́ onugbó ta lọ́ bá onugbó bẹ̀ yẹ tó ń kidnap àwọn brọ́dà wa wọ́n kidnap àwọn àǹtí wa wọ́n jí wa lọ́mọ gbé tí wọ́n rẹ̀ fún wọn sẹ́yìn ò tó ní ẹ wá lọ sápamọ́ gbogbo ẹ Yorùbá ẹ wá sá lọ ẹ wá lọ sápamọ́ Yorùbá ẹrú ẹ lágbára o àní sọjù báyìí lọ ẹ ṣe púpọ̀ gbogbo ọmọ Yorùbá ti ń bẹ nílé lóko ẹ tẹ wà ní London tẹ wà l'Amẹ́ríkà àdúpẹ́ lọ́wọ́ yín èyí ti ṣe wọn tẹ lè ṣe ṣùgbọ́n o mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé gbogbo ẹni diaspora ọmọ ìpẹ́ gbìyànjú ṣùgbọ́n mo mọ̀ yìí pé Yorùbá sẹ̀ á dúró gbogbo ọmọ Yorùbá tẹ gbàbọ̀dé fún ẹgbẹ́ yín bàbá wa tẹ gbàbọ̀dé gbogbo ẹ̀ bàbá tẹ gbàbọ̀dé ilẹ̀ Yorùbá bí gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ gbàbọ̀dé ojú sì tì í gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ dalẹ̀ Yorùbá lẹ́nu ilẹ̀ Yorùbá bí gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ dalẹ̀ Yorùbá gbogbo àdéhùn tá a jọ ṣe pájọ sún wọn káàlì tá principal tá a lájọ ṣe léde. tọ́nà máa wá ní different states. gbogbo yín sá padà ẹ sá lọ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé bó ti léwu kí kíní kan ṣe tó Yorùbá lọ sọ bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ àtàn bọ́kùnkùn bá tẹ̀ biribiri ìmọ́lẹ̀ ń bọ̀ bó bá pẹ́ títí sẹ́ Yorùbá dúró sẹ́ ọlọ́wọ́ yọ ọ́ lọ́kọ̀ ẹrú kó tẹ̀ pẹ́ mọ́ àdéníjà àníyìnbọn ànísàdá àníjagun ẹ̀yin ẹ̀ ń bẹ̀rù ní òṣogùn àbẹ́nibọ̀dìjà àdẹ̀sọ́pá fẹ́ dìtẹ̀ gbàjọba àfọ̀ alápẹ̀lẹ́ nìkankan àbẹ́nìkankan jà náà sájà ń sìn sákò sẹ́ẹ̀rì bọ̀ lọ́wọ́ ń sìn abẹ́rẹ́ dà lọ́wọ́ àwa ní kí gbogbo àjọ pera àjọ kájọ jáde fẹ́rẹ́fẹ́ ká béèrè ẹ̀tọ́ ẹ wá sá lọ Ọlọ́run bí o oṣù bẹ́ẹ̀ lọ ọ̀ya àwọn aládé jọ́sẹ̀ lè wà ẹ̀ so. ẹ ṣì dúró please everybody move back please. kí bá náà wájú èèyàn méjì ni kò dìbò náà. ẹ má kí bánà ẹ blọọkì wọn ẹ má kí ẹ jẹ́ kí bàbá kò dúró báyìí ẹ má kí bánà ẹ pè. ẹ má kí bánà ẹ blọọkì. ó ti connect lo ṣe live lórí media page so get ṣe live yẹn spread ẹ máa snap gbogbo ọbẹ̀ máa send wọn bẹ̀ wọn. ọmọ Yorùbá ṣé ẹ ti rójú ayé báyìí ṣe rí pé ìṣọ̀kan Yorùbá ni àjà kó bọ́dá ní kàdá kọ́ anything gbogbo ẹ̀yin tẹ́ wà lórí mídíà tẹ́ wà ní Nàìjíríà ní location náà. wáìdẹ̀ kí fi sí no jẹ́ fi lè sọ ọmọ máa jẹ́ mélòó dání. no wáìdẹ̀ ìwọ ní sùúrù wáìdì. okay. DJ rubbish ló ń ṣe o rubbish ló ń ṣe. kò gbọ́ kankan. ó yẹ kó o ti jẹ́ kó sẹ́ mike náà fẹ́ lò ó máa kì í sọ̀rọ̀ no ìbọn láti gbà ó 3 hours ago and one day people fẹ́ sẹ́ẹ̀tì ṣe mike kan náà fẹ́ lò ní. ẹ̀yin ọmọ Yorùbá
lè sá lọ fún yín. Àwọn olè sá lọ fún wọn ní Yorùbá. Bana kejì. Bana kejì. Yes. Bana yẹn. Bana. Ó tó gẹ́. Àwọn aṣèrò ló fi ọlọ́run wàrà ọlọ́run ó fi báyìí. Àwọn òsì ọwọ́ àlẹ́wọ̀ àwọn òsì ọwọ́ rárá ó fi eyín ó tó gẹ́. Ẹ̀rọ bọ́ọ̀lù Ilẹ̀ Yorùbá. ẹ̀yin ọmọ Odùduwà ìtẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n ìpínlẹ̀ èdè ọ̀rọ̀ yóò lẹ́nu bí ọjọ́ orí mi tẹ́lẹ̀ ní ọ̀nà èmi tẹ́lẹ̀ ní mo tún tẹ́lẹ̀ ní ọmọ tún tẹ́lẹ̀ ní abẹ́ oníkí àsọ̀rọ̀ lẹ́ni bá mi lọ́wọ́ Odùduwà ìtẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n ìpínlẹ̀ èdè àìrí ilẹ̀ tó bí yẹn kọ̀ ọmọ wọn ní ìbínú náà sákísákí ìbínú ẹ̀rí ìdààmú ìdàgbàsókè ọlọ́pẹ́ ẹ̀yìn ẹ̀gbọ́n Yorùbá ọ̀rọ̀ yìí ẹ̀yìn ní ti pàmò yìí ẹ̀ padà dání. Sorry. ọ̀dọ́ kírun ọ̀dọ́ sọ̀rọ̀ wọ́n kì í dáhùn wọ́n tẹ̀lé lẹ́dọ̀ wọ́n pàwọ́ fúlàní lẹ́sẹ̀ náà fún ẹ̀yọ́ wọn kú wa fọ́tò kan òyìnbó ọdún jáde fúlàní ti pè wọ́n lọ àwọn aláàbí ọ̀rọ̀ tí wọ́n ti pàkéde ọjọ́ òní tí wọ́n mú àwọn ìdí owó ilé Yorùbá.